àwọn Amẹ́ríkà sọ pé àwọn ò tí ì ṣe tán pẹ̀lú àwọn tí ń ṣọṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ni o wọ́n láwọn tí ń track wọn báyìí àwọn tí ń track gbogbo wọn lọ́kọ̀ọ̀kan léjèèjì wọ́n ní kẹ́sì máa wò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa lórílẹ̀‐èdè Nàìjíríà ń bí wọ́n wà lára àwọn tí ń sponsor àwọn àtìláàwìn yìí wọ́n wà lára àwọn tí ń gbówó rọ̀kùrọ̀kù tí ń ra irinṣẹ́ fáwọn eṣe òkọ́kú wọ̀nyí àwọn Amẹ́ríkà sọ wípé láìpẹ́ ìbáyìí pé àwọn bẹ̀rẹ̀ sí ní porúkọ wọn jáde lọ́kọ̀ọ̀kan léjèèjì talẹ́ni tó sọ̀rọ̀ ẹ̀yìn èèyàn ọ̀kan nínú àwọn sẹ́nítọ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà lọ́hùn Ted Cruz òun ló sọ ibo ló ti sọ àti pé kí lóhun tó ṣokùnfà gbólóhùn yìí máa gbé yín débẹ̀ ẹ súnmọ́ bí ẹ bá wọn nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ ǹjẹ́ ẹ ti gbọ́ lẹ́tọ̀ bẹ́ẹ̀ ni ẹ wò ó Sheik Gumi tún jáde sọ̀rọ̀ o ẹ gbàgbé Sheik Gumi tó jẹ́ pé solicitor ni lórílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ kó máa ń solicidi fún ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùnmọ̀mí ó jáde sọ̀rọ̀ o kí ni nǹkan tí Sheik Gumi tún sọ ó lóun ti ń sọ tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ terrorism tá à ń dojúkọ lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà pó lọ́wọ́ àwọn ará òkèèrè nù pó lọ́wọ́ àwọn foreign hand nínú kódà ó láwọn foreign intelligence kan àwọn foreigner ló ń fún wọn ní intelligence tí wọ́n fi ń ṣe gbogbo àkọlù tí wọ́n ń ṣe káàkiri yẹn pàápàá jùlọ eléyìí tó wáyé ní Angwaru Kuba ní Jos nípínlẹ̀ Plateau ní nǹkan bí ọjọ́ bíi mẹ́ta sísìn tó jẹ́ pé wọ́n pa àpọ̀lọpọ̀ àwọn èèyàn lọ nípa àfọ́náfọ́nsú kí ni nǹkan tí Gumi sọ lórí ọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn mi màá gbé yín débẹ̀ ẹ súnmọ́ bí kẹ́ bá wọn nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹtún wá fetí gbéyàwó ọ̀rọ̀ ẹ wò ó ìkẹta ẹ̀wẹ̀ ńkọ́ ẹ wò àwọn òkú tí wọ́n ń sìn yìí àwọn òkú tó kú nìyẹn ní Angwaru Kuba níjẹta yìí tó jẹ́ pé lọ́jọ́ Palm Sunday táwọn èèyàn ń ṣe ìsìn lọ́wọ́ táwọn èèyàn ń celebrate Palm Sunday lọ́wọ́ táwọn agbésùmọ̀mí tí wọ́n ya dí agbègbè yẹn ní Jos North Local Government Area ní Angwaru Kuba nípínlẹ̀ Plateau wọ́n wó èsì láìfọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn òkú yẹn òun lè rí tí wọ́n ń sìn yín wọ́n ń ṣe mass burial fún gbogbo wọn wọ́n ń ṣe mass burial fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òkú lẹ́ ń wò yẹn tí wọ́n sùn lọ rẹ́kẹrẹ́kẹ́ àfikọ́ náà bá Èdùmàrè kó máa ṣàlàbò ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ ológun ti jáde sọ̀rọ̀ o wọ́n sọ wípé àwọn ò recruit terrorist o pé àwọn terrorist ẹ̀ ń wò yẹn pé wọ́n jẹ́ ìpele pó láwọn ìpele kan àwọn tó ní low risk nínú nìkan làwọn ń recruit torí pé ó léwu fún wọn láti máa rìn káàkiri nínú ìlú pẹ̀lú àwọn èèyàn ẹ wò ó ẹ dákun dábọ̀ ìsúnmọ́ mo ti bá yín gbé dé lóní ràbájì gan àti lóní rẹ̀gẹ̀dẹ̀ fín ẹ máa bá ń pín kínní káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n bẹ́ẹ̀ ṣe ń wọlé ní kẹ́ máa bá ń like fídíò yìí kẹ́sì máa bá mi comment bẹ́ẹ̀ sì ni ẹ máa ń comment ẹ̀yin tí wọ́n fẹ́ rí gbogbo àwọn fọ́nrán bí wọ́n ti pa àwọn yẹn lọ nípakúpa ẹ wo comment section sàlẹ̀ fọ́nrán yìí ẹ rí link yẹn bẹ̀ tó máa gbé yín lọ sórí YouTube lórí Telegram channel wa tàbí WhatsApp channel wa ibẹ̀ lẹ́tì láǹfààní láti rí gbogbo àwọn òkú tó sùn lọ rẹ́ẹ̀rẹ́ torí àláǹfààní láti máa post ẹ̀jẹ̀ sórí Facebook níbí báyìí ẹ̀yin yẹn mi láì dá yín lágara ẹja kan sínú agbami ètò yìí kẹwàá gbọ́ wìrìwìrìn gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátápátá lórílẹ̀‐èdè Nàìjíríà ní nǹkan bí ọjọ́ bíi méjì sí àkókò tí a wà yìí ẹ jẹ́ n kọ́kọ́ mú lórí ọ̀rọ̀ ti Gumi Sheik Gumi jáde ẹ̀yin èèyàn lánàá òde yìí lórí post ẹ̀ kan tó fi sórí Facebook ẹ wo headline yẹn wọ́n ní foreign intelligence operation may be responsible for Nigerians killing Gumi allege. Gumi ló sọ o ó ní pé gbogbo ìṣekúpani ìsọsí àwọn bandit tó peléke lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé kò sẹ̀yìn àwọn foreigners pé àwọn foreign intelligence gangan ló ń ṣokùnfà gbà wọn kínní kí ni nǹkan tí Gumi ń gbìyànjú àti sọ ó lóun ti sọ tẹ́lẹ̀ wípé àwọn orílẹ̀-èdè táwọn èèyàn fojú sí lára pé wọ́n ní agbára pé wọ́n lè ràn wá lọ́wọ́ wọ́n lè yọ wá kúrò nù ìyà àti nù wàhálà tá a wà yìí ó láwọn orílẹ̀-èdè yẹn ò kájú ẹ̀ ó láwọn orílẹ̀-èdè tó ń sọ fún wa tẹ́lẹ̀ yẹn gangan àwọn ni wọ́n kájú ẹ̀ ni wọ́n lè ṣàyàkókò ọ̀nà kí àwọn ló lè bá wa lé gbogbo àwọn eṣi òkọ́kù yẹn ló lè bá wa lé wọn kúrò lórílẹ̀-èdè Nàìjíríà ń bì ẹ wò
tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé Gumi ti sọ nígbà kan pé àwọn orílẹ̀-èdè tó yẹ ká lọ pè àwọn orílẹ̀-èdè bíi China bíi Turkey páwọn orílẹ̀-èdè yẹn ló kájú ẹ̀ àwọn orílẹ̀-èdè yẹn ló lè ràn wá lọ́wọ́ wípé àwọn orílẹ̀-èdè tá à ń sọ yìí àwọn eléyìí ò kájú ẹ̀ kò sí nǹkan táwọn olè fẹ́ ṣe fún wa kódà ó ní ìsín báyìí o pé ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta ìsọsẹ́ tún pọ̀ sí o pé dájúdájú àwọn orílẹ̀-èdè tá a gbẹ́kẹ̀lé yìí kò dárúkọ wọn o àmọ́ tá a bá ní ká wò nú ọ̀rọ̀ ẹ̀ àwọn US náà ni ó fẹ́ máa tọ́ka sí oyin tá a bá ní ká wò báyìí pé láti ìgbà táwọn ọmọ ológun Amẹ́ríkà tó ti ń gbórí wọlé sórílẹ̀-èdè Nàìjíríà ẹ rí i pé the rate tí wọ́n fi ń sọsẹ́ gan ó tún pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ tó túmọ̀ sí pé àwọn tá a fẹ̀yìntì gbogbo ẹ̀yìn náà fi ṣẹ̀gún àwọn tá a gbára lé páwọn náà ní í ṣe wá ẹgbọ́ ẹ̀yìn èèyàn ṣé kó tó di pé àwọn Amẹ́ríkà wá sórílẹ̀-èdè Nàìjíríà ṣé wọn sọsẹ́ ni ṣé àwọn afẹ̀mí ṣòfò yìí ṣé wọn fẹ̀mí àwọn èèyàn ṣòfò ni ṣé wọn pa àwọn èèyàn nípakúpa ni ṣèbí wọ́n ń pa àwọn nípakúpa náà láfi pè wọ́n kó wọ́n ràn wá lọ́wọ́ ọ̀rọ̀ yìí gbẹnu tán o ẹ̀yin èèyàn mi ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ Gumi wá ń sọ báyìí pé ẹ wo àkọlù tí wọ́n ṣe nípínlẹ̀ Borno lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé àwọn 23 ló kú dànù lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ sì làwọn bíi 100 ni wọ́n farapa yánnayànna nípínlẹ̀ Borno ó nìkan ló tún ṣẹlẹ̀ ní Angwaru Kuba ní Jos North Local Government Area nípínlẹ̀ Plateau níjẹta yìí pé ẹ wá dúró àwọn ẹ̀mí tó fi ṣòfò ni wọ́n ń sìn yìí ẹ̀yin náà ti rí pósí wọn báyẹn ẹ wo bí wọ́n ṣe ń sin gbogbo wọn mass burial ni wọ́n ṣe fún gbogbo wọn olóyún wà nú àwọn tí wọ́n ń sìn yìí olóyún ń bẹ́nu wọn Gumi wá sọ pé àwọn mùsùlùmí ni gbogbo wọn ẹ gbọ́ ṣé muslim làwọn tún pa yẹn ilé ìgbẹ́nu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ kọ́lọ́ọ̀bá Èdùmàrè kó ṣàánú wa kó ètè yọ wá kúrò nínú làásìgbò tó léde Nàìjíríà yìí tí ń bá fira lọ́wọ́ yìí ẹ wò ó ẹ bá ń ṣe yóò lé ní. èkejì ẹ̀wẹ̀ sẹ́nitọ̀ kan lórílẹ̀‐èdè Amẹ́ríkà Ted Cruz ó jáde láti sọ̀rọ̀ tẹ́ ò bá gbàgbé Ted Cruz ló jáde lọ́jọ́sí nígbà tí ààrẹ orílẹ̀‐èdè Amẹ́ríkà Donald Trump tó declare orílẹ̀‐èdè Nàìjíríà as a country of particular concern orílẹ̀‐èdè tí ń kọni lóminú òun ló jáde nígbà yẹn tó fi ọ̀rọ̀ yẹn síta òun ló fi ọ̀rọ̀ yẹn kan Trump pé Trump wá wo nǹkan tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà o wọ́n ń pa àwọn kìrìsìtẹ́nì nípakúpa pé Christian genocide ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà alàgbà yẹn ti jáde Ted Cruz ó láwọn tí ń track gbogbo àwọn tí ń sponsor àwọn agbésùmọ̀mí yìí ó ní kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ń bẹ nínú wọn a lot of the politicians ń bẹ nínú wọn ẹ jẹ́ n ka díẹ̀ fún yín nínú àwọn ọ̀rọ̀ tó sọ kó má kàn dàbí ẹni pé mo kàn ń ṣe àhesọ ọ̀rọ̀ ẹ máa gbọ́ o ó ní Plateau killings we are tracking terror sponsors US Senator the senior United States lawmaker Senator Ted Cruz has disclosed that the US government is tracking several unnamed Nigeria government officials whom he accused of sponsoring terror in the country. Ó ń tọ́ka sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nínú àwọn olóṣèlú wa wọ́n wà lára àwọn tí ń sponsor kínní àwọn politician wa ìwọ wa nù wọn gangan ní sponsor kó dárúkọ wọn ó lóun ò tí ì fẹ́ dárúkọ wọn báyìí torí pé kíni wọ́n ní àkókò yẹn ń bọ̀ táwọn abẹ́ sí ń dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan léjèèjì so àwọn aṣebi àwọn aṣèkà yìí ń bẹ láàrin wa wọ́n sì ń waste life ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lójoojúmọ́ táwọn náà sì bímọ country tí táwọn yẹn tó ń claim táwọn politicians claim pé àwọn ń build tí wọ́n dẹ̀ ń destroy on a daily basis. Only in a message posted on his X handle on Tuesday in response to the Palm Sunday killings in Angwaru Kuba, Gariya Waye area of the Jos, the U.S. lawmaker accused Nigeria government officials of implementing policies that encourage the activities of terror groups in the country. Only specifically, the U.S. lawmaker stated that the Sharia law, the Sharia law, as implemented in part of the northern Nigeria, has encouraged terror groups to operate unchecked in the country. Ohun tàbá ní káwọ́ gbọ́ nǹkan tí ń bẹ ńlẹ̀ yìí pé orílẹ̀-èdè Nàìjíríà wà lára àwọn tó fa kínní tí wọ́n sì fààyè gba wọn
tí ń ṣe púpọ̀ àwọn èèyàn àwọn afẹ̀míṣòfò yìí torí pé kí ni ó ní law méjì ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ń practice wọ́n practice Sharia law àti law kejì ó wáyé ní ìsìn báyìí pé Sharia law yẹn ó fààyè gbàgbàkúgbà ní nǹkan tí ọ̀gbẹ́ni tó ń gbìyànjú láti sọ èyí náà ẹ wo bó ṣe ń sọ sẹ́ anyhow in the northern part of this country lókè ọ̀yà lọ́hùn tí wọ́n ń fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣòfò dànù lójoojúmọ́ wọ́n ń fẹ̀mí àwọn èèyàn dájọ́ kọ́lọ́ má jẹ́ kán fẹ̀mí wa dájọ́ wọn ò ní fẹ̀mí wa tó léde iṣẹ́ ẹ bá ń ṣàmì àdúrà kẹsì bá ń gbé tọ àdúrà mi èèyàn mi ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kẹ́ bá mi comment kẹ́ máa like bẹ́ẹ̀ sì ni kẹ́ bá mi pín fọ́nrán ìkáàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ọ̀gá olówó nǹkan jáde lánàá òde yìí tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé chief of army staff ti kọ́kọ́ jáde tó ní pé àwọn prodigal son làwọn banditry wípé eléyìí tó máa ti múnu wọn kàkà tí wọ́n fi pa wọ́n tàbí kán lọ tì wọ́n mọ́lé pé kán jẹ́ kí wọ́n rehabilitate wọn kán dá wọn padà sáàrin àwọn ọmọ ológun àmọ́ àwọn ọmọ ológun jáde lánàá wọ́n ní pé àwọn ò gba terrorist sínú ọmọ ológun o àwọn ò recruit terrorist sínú ọmọ ológun o fídíò yẹn lẹ́ ń wò yẹn alàgbà yẹn ló sọ̀rọ̀ o òun lẹ́ ń wò yẹn ó láwọn ò gba terrorist sínú àwọn ọmọ ológun pé àwọn ọmọ ológun tẹ́ ń wò yìí wọ́n ní ìpele bíi mẹ́ta ló wà 3 levels ó láwọn tó jẹ́ low risk nínú wọn làwọn rehabilitate àmọ́ àwọn tó jẹ́ risk wọn tó ní agbára gan pé kò sí nǹkan tó jọ o àti low risk àti high risk àbí high level àbí nǹkan low risk àti high risk èwo ló sùn ọ́nú ẹ̀ àwọn tó ti ń fẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣòfò dànù tí bàbá yẹn jáde lọ́hùn bọ̀dá Fẹ́mi tó ní pé ká fún wọn ní second chance ká fún àwọn bandits ní second chance for goodness sake a dẹ̀ sọ pé a fẹ́ kí ìgbésùmọ̀mí kó dẹ́kun lórílẹ̀‐èdè yìí à ń tanra wa àti ìṣetán o ẹ̀yin èèyàn bò lẹ́sẹ̀ lélẹ̀ sí ẹ jẹ́ darapọ̀ ní abala àríwúsí kẹ́ ẹ bá mi comment kẹ́ ẹ máa like bẹ́ẹ̀ sì ni kẹ́ ẹ bá mi pín fọ́nrán káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára àdéhùn jù báyìí lọ lórí ilé tí a mú wọn fún yín sáà yìí bó bá tún ṣe lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ẹ̀ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ lẹ́gbẹ̀rẹ̀ ńlẹ̀ àdàbà àtúntì fọ̀fẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Operation Safe Corridor is not a place where you recruit people for the Nigerian Army. The Nigerian Army have its own set rules and procedures for recruiting people into the army. And one of the requirements is that once you have any criminal record, you can never join the Nigerian Army. And I think by extension, any security agencies. Operation Safe Corridor is not a place where you reward criminality by spoon-feeding them. No. The traditional criminal justice system is running its course. Those that have been found guilty, they are being sentenced accordingly, and they are in the respective jails across the country. Let me make this very clear. The issue of low risk is not what Operation Safe Corridor decides. Operation Safe Corridor has 17 ministry departments and agencies supporting it, and other international UN organizations and others. So amongst the entities supporting the ministry department and agencies supporting Operation Safe Corridor, you have the Ministry of Justice, which is responsible for screening all those that have surrendered or all those that were arrested. And in the process of the screening, they differentiate those who have no case to answer, those who were considered to, in their own way, victims also, like in those circumstances that I highlighted the other time. So they classify those ones as low risk and hand them over to Operation Safe Corridor, because the question is, why don't just allow them to go straight back to and join the community? That will be difficult because they've already stayed in the bush. They've stayed with these criminals. Some of them, that is their first time of even witnessing somebody being killed. So the trauma and all those other bad things they have experienced makes it important that they are, administered some psychosocial therapy. Some of them are even into drugs, because we have the NDLEA also among the ministry department and agencies supporting Operation Safe Corridor. The NDLEA is there to ensure that those that have drug issues are weaned from their drug addiction.
Then those that have traumas and all those things, we have experts from the Nigerian Correctional Center that deals with them because they are the one responsible for the radicalization aspect. Then to ensure that they can be productive to the society by the time they are finishing their program at the center, you have skills and vocations that they have learned, ranging from barbing, tailoring, furniture making, and others, so that at the end of the day, they can be productive to the community they have been reintegrated to. And you have the National Directorate of Employment as a member of this team. Yes, you have the National Directorate of Employment that is in charge of their vocation and all those things. Now let's come to the characterization, the classification into low and high risk. Agbe ní gbére pàdé olókun, àdùkò ní gbére pàdé ọlọ́ṣà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. Fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tásítọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. Ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọ́mọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.